Hello. Ẹ̀yin èèyàn mi, a kú wò yìí, a kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ. Ẹ ṣe tẹ̀lé bí ṣe ń tẹ́tí sí wa. Wọ́n bá ní olórí olóhùn Ashley. Ṣé mọ̀ pé páàtì ààfin, páàtì ìta lẹ́sẹ̀ kan wà níta, ẹsẹ̀ kan wà láàfin. Wíwá tó wà láàfin kì í ṣe pé bóyá kábíyèsí gbà ó. Wọ́n ló lọ ń jọ́ǹpù fẹ́ǹsì tó fi ń wọlé o. Wọ́n ní kábíyèsí kan fi ìran wò wọ́n pa. Wọ́n ló kàn ń wò wọ́n ràn ni. Wọ́n ní wọn ò rí ọwọ́ kankan mú ní ààfin yẹn. Kò tí ì yé wa. Ṣùgbọ́n wọ́n ní wọn ò dẹ́kun láti máa sá eré nítorí Naomi. Wọ́n ní wọn ò dẹ́kun eré Naomi náà ń sá o. Ṣùgbọ́n ibikíbi tó bá sá dé ṣá, wọ́n á bára wọn bẹ̀. Bẹ́ẹ̀ ni o. Wọ́n bá ní ṣe láṣìírí lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà kábíyèsí ní Èkó. Wọ́n ní ó fẹ́ lọ sọ fún lọ́ọ̀yà pé nínú wíìlì kábíyèsí o, kẹ́ máa gbọ́ àwọn àpá, kẹ́ máa gbọ́ àwọn tí skọ́skọ́ ti ta sí wọn lórí. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní bó ṣe lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kábíyèsí pé kó yọ orúkọ Naomi kúrò nínú wíìlì kábíyèsí o, nítorí pé kábíyèsí ò fẹ́ Naomi lẹ́gálì, pé nítorí pé Naomi ti lọ. Kábíyèsí ní pé kán yọ kúrò torí kò sí nínú wíìlì wọn, pé torí ó ti lọ. Wọ́n ní nǹkan tó fẹ́ lọ ṣe kì í ṣe pé bóyá ó ti lọ, wọ́n ní nǹkan tó fẹ́ lọ ṣe ìgbà tí wàhálà dé ló wá confess. Now, wọ́n bá nígbà tí Ashley pé ìgbà tó ń lọ ní accident lọ́nà. Wọ́n ní mọ́tò ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly pé ńṣe ni mọ́tò yẹn pé èèyàn repair ni wọ́n sọ̀rọ̀. Wọ́n ní mọ́tò yẹn inú kan gbé mọ́tò yẹn kọ́ lọ sọ́nù torí kò ṣe é repair mọ́. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní accident yẹn bó tọ́ ọ̀fọ̀ kó bẹ̀ tí wọ́n ti gbé lọ sí hospital. Wọ́n ní wọ́n ṣe gbé lọ sí hospital nìyẹn. Wọ́n ní jíjí tó tají pé ṣe ló kọ́ igbe tó ń ké ní pé igbe Naomi. Kán bá òun wá Naomi lọ o. Kán bá òun wá Naomi lọ o. Kóun má lọ kú o. Kí Naomi wá gbà òun. Kán bá òun wá Naomi lọ. Ṣẹ́rù ìdáhùn yẹn ṣe dáhùn ní ibi tí Naomi wà. Ṣé Naomi yẹ kó dá irú nǹkan bẹ́ẹ̀ yẹn lóhùn? Ẹ̀yin èèyàn, mo fẹ́ ká jọ sọ àsọyépọ̀. Wọ́n ní kí Naomi pé wọ́n ní ṣe ló ń ké kí Naomi wá lọ gba òun kó wá gbàdúrà fún òun torí òun ò gbọdọ̀ kú. Ẹ ṣẹ́ mọ̀ pé bá ṣe ń yọ gbọ́ là ń yọ ṣe bá ṣe ń yọ só là ń yọ gbọ́. Bó ṣe yẹ kó rí nìyẹn. Kò ṣe ní rí bẹ́ẹ̀. Ẹni ṣe bí ìbọn sọ pé kó máa múra sí i. Àtọ̀rẹ́ àti ibi kò sí ìtò máa pé. Ṣé tó wá ti kó sí pápẹ́ Ọlọ́run àbí tàkúté Sátánì, wọ́n máa wá pé kí Naomi wá gbà wọ́n lẹ̀. Ṣé Naomi ló kọ̀ sí jàǹbá fún Ashley? Ṣé Naomi ló kọ̀ sí jàǹbá fún ẹ àbí iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń pa yín kú? Ẹ tí ì rí nǹkan kan. Wọ́n ní Naomi ò tiẹ̀ gbọ́. Wọ́n ní kó bóyá gbọ́, bóyá kó gbà, bóyá kí wọ́n ní kò tiẹ̀ fọ́ òun. Ṣé kí Naomi wá lọ fọ̀hùn pé kí ni? Pé torí pé òun ló jẹ́ olùgbàlà, òun ló máa tú wọn sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ti sọ fún Naomi tó bá kọ́lọ́ máa yẹ kán bẹ́ẹ̀ lẹ́bẹ̀ ìyá o. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán bẹ́ẹ̀ lẹ́bẹ̀ dìndìnrìn. Pé kó wá lọ ṣe kí ni? Bó ṣe ń yọ, ṣé kò tí ìyá tí Naomi máa sinmi ẹ̀dọ̀ pẹ̀lú àwọn túláàsì àwọn tó ń gbógun ti Naomi? Ṣé Naomi wá jẹ́ ẹni tí ṣámùkù mẹ́kàn ni Naomi? So bó ṣe l'accident yẹn àbí bó ṣe tó bá ti ní jàǹbá bẹ́ẹ̀ yẹn,
tí jàǹbá bá wọlé tọ̀ wọ́n, wọ́n á máa pe Naomi yẹn wá lọ deliver wọn. Ṣùgbọ́n wọn ò jẹ́ kí ara wá tù wọ́n. Wọn ò lè tu Naomi lára, wọn ò jẹ́ kára tu Naomi. Ó dà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń comment tó ń comment ní comment section pé kí ni. Kó dúpẹ́ o. Kó dúpẹ́ pé kò kú ní òjijì torí àwọn kan wà bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ ṣàánú fún wa. Pé tó bá kú lójijì bẹ́ẹ̀ pé hellfire ní straight. Ó dájú pé hellfire straight because òun kò fẹ́ gba kinní láàyè, kò fẹ́ gba àlàáfíà láàyè. Ẹni bá ń wá ibi fọ́mọnìkejì ó di dandan ibi á bá a. Àbí kí lẹ̀ ń sọ yìí? Kí lẹ ní mo sọ yìí? Ẹni bá ń wá ìpalára ọmọnìkejì ó di dandan ìpalára jẹ́ tòun náà. Àbí kí lẹ ní mo wí? Kì í máa ṣe kékeré. Wọ́n ní Naomi Ashley pé igbe Naomi ló ń ké o. Kọ́ bá ń pe Naomi kí Naomi jọ kó wá gbàdúrà fún òun, òun ò gbọdọ̀ kú. Torí òun mọ̀ pé iṣẹ́ ọwọ́ òun lòún jẹ. Pé kí Naomi wà. Kí Naomi má wo tẹ̀ṣẹ̀ òun, kó má wo ti nǹkan tó òun ṣe. Wọ́n ti rí àpá. Naomi á wá dìde náà, á wá gbàdúrà fún. Mo ti sọ fún Naomi pé Ọlọ́run ló ń já ìdè, òun ló ń tú ìdè. Ní kó lọ bá Ọlọ́run, kó lọ́run parí ìdè wọn. Kì í ṣe ìwọ ni ó máa já ìdè fún wọn. Naomi, ṣọ́ra this time around. Wọ́n ní kó má lọ o. Àwọn comment section ní kó má lọ o. Tó bá lọ, ìwọ dẹ̀ ló mọ̀ o. Àwọn èèyàn, àwọn fans ẹ Naomi wọ́n ní ò gbọdọ̀ lọ. Ṣé wọ́n máa ń sọ fún yàn ni? Naomi, tó bá lọ, kí ló fẹ́ rí gbà jáde? Àti kó máa lépa ẹ náà ni. Àfi kó máa lépa ẹ náà ni, kó máa lépa àwọn ọmọ ẹ. Mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ sọ. Ẹ̀yin èèyàn mi. Nǹkan tí mo ní kí n sáré gbé wá sí tí ìgbọ́ wa ni pé ṣé ti gbọ́rú eléyìí rí? Ṣé ti gbọ́rú ẹ̀ rí? Kò sí problem. Èsì kan táwọn kan mọ̀ ni pé owó ta ní òun là ń yá Naomi. Naomi fún wọn lẹ̀ o. Tí wọ́n bá ti ń jẹ owó tí wọ́n bá ti ń jìyà iṣẹ́ ọwọ́ wọn, má dá sí o. Torí dídá sí tó ń dá sí, níṣẹ́ náà wọ́n lọ strategize láti tún gbé ogun ńlá dìde. Mélòó ló ti bá wọn? Ṣé ti Mariam la fẹ́ sọ? Tó wà ní point of death tó tún sáré lọ gbàdúrà fún. Táwọn ẹbí ẹ̀ wá bẹ̀bẹ̀ pé wọ́n ní ìwọ ló ṣẹ̀ pé kò dáríjì. Ó lọ bẹ̀ lọ gbàdúrà. Ara ẹ̀ yá tán. Ìwọ ló kọ́kọ́ kì mọ́lẹ̀ láàfin. Tó rán wọn pé kán lọ gbé ọmọ ẹ̀, kán lọ ṣán mọ́lẹ̀. Ọmọ yẹn ò kú o. Òun nìkan ló wá ṣẹ̀ṣẹ̀ wá tún gbọ̀nà lọ kidnap ọmọ níbi tó mọ sùn sí jẹ́jẹ́. Ó gbé sálọ. Ó ní tí Naomi ò bá jáwọ́ ní ààfin pé ò ní dákẹ́ láti máa disturb Naomi. Ṣé ẹ̀fún ni àbí ìdí? Eléyìí tún ti bẹ̀rẹ̀ tiẹ̀, Ashley. Wọ́n tó ti ń kígbe. Wọ́n máa lọ. Báyìí kan lọ́n bínú. Ọlọ́run ló ń ṣiṣẹ́ o. Fi Ọlọ́run lẹ̀ kó dára tó ní dá lórí wọn. Ẹ̀yin èèyàn mi, tẹ́ bá ní ìtẹ́fẹ́ fi sí comment section tẹ́ máa fi tó báàkì wá up. Ẹ ṣe gan-an ní tẹ́ bá báàkì. Ṣé ó yé wa? Torí náà, ẹ ṣé o, bá mi share, kí bá mi subscribe, kí ẹ bá mi share, kí ẹ bá mi like. Ẹ ṣé gan-an. Ọlọ́run á ní ìfẹ́ yín náà. Jésù Olúwa wa. Amen.